يوما سعيدا owó ẹlòmíì ó tán lọ́dún yìí àsìkí ẹlòmíì ó tán lọ́dún yìí iyì ẹlòmíì ó tán lọ́dún yìí ipò ẹlòmíì ó tán lọ́dún yìí gbogbo tí máa tán yàn Ọlọ́run ò ní jẹ́ ó tán gbogbo wa. سعيدا وكثير البركات ẹ wá ṣeun dùnnú fún ọmọ ẹ̀yà mi wọ́tà. يا إلهي àsádùá tá à ń ṣe Ọlọ́run ti gbà á. يا إلهي يا إلهي يا مجيب anabi sallallahu alayhi wa sallam anabi ní àdúrà téèyàn bá ń ṣe tọkùnrin bá wọlé ẹ dìde ńlẹ̀ àdúrà yín ti gbà. يا مجيب الدعوات anabi ní bó bá yẹ kóbìnrin méjì ló bá wọlé ẹ dìde àdúrà yín ti gbà. يا مجيب الدعوات kí wá sí ọkùnrin lásán ló wọlé ẹ̀yin ọkùnrin wò ń parí ọkùnrin tẹ dá ń tọ́ tẹ dá ní gbogbo ẹ̀. يا مجيب الدعوات tọ́lọ́hún ọba tí tún fi okọ̀ yín tí tún fi sọ̀rọ̀ nínú Al-Qur'ani pé innahu min Sulaymana wa innahu bismillahir rahmanir rahim. ní ọdún kan tí Ájì Àbáyọ̀mí إنه من سليمان èèyàn wa dáadáa òun إنه من kọ́lọ́hún wọlé àjòkólẹ̀ yìí Ọlọ́run bá ń ṣàánú rẹ̀ níbi tó wà. Àbáyọ̀mí من سليمان wáàsí tó ṣe tí mo wá ṣe wáàsí nínú Ramadana mo wá ní ẹ bá wá Ájì Suleiman aláwọ̀ màláìka kan wá jáná sí إنه من àmọ́ سليمان n tó jẹ́ kí màláìka ó tètè já panjọ́ náà torí àwọn erin méjì tí wọ́n pàdé tí wọ́n pàdé rí ni. إنه من سليمان ẹ ti mọ àwọn erin méjì òun. إنه من سليمان gbogbo àwọn eruku jàlábíà tí wọ́n wọ̀ ń jọ náà àṣẹ nǹkan tó ń bẹ lábẹ́ jàlábíà. إنه من سليمان innahu min Sulaymana jẹ́ kí màláìka kọjá kí gbogbo ayé mọ̀ pé kéèso ní nìkan ni màláìka ń kọ Kùránì náà bẹ́ẹ̀ tí ń dún ara wọn. innahu min Sulaymana wa innahu bismillahir rahmanir إنه من سليمان rahim. إنه من سليمان وإنه بسم الله وإنه bismillahir rahmanir rahim. ẹ rí pé màláìka kọ́kọ́ fi sí jíà 1 إنه من سليمان ńgbà tó kú ní jíà 1 ó tún bọ́ sí jíà 2 إنه من سليمان gbọ́ wá fẹ́ kan wá yá wá tẹ́tọ́ tuntun yanyan. إنه min Sulaymana wa innahu